Assalamu alaikum. Salam. Alaikum lẹ́ẹ̀kan sí. Assalamu wa rahmatullahi wa barakatuh. Mo fi àsìkò yìí kí bàbá wa tó jẹ́ àgbàlagbà oyè bàbá wa Yakub Minna Sarawa mo kí yín bàbá mi Minna Sara mo kí yín bàbá mi Ọlọ́run kò ní jẹ́ kó bàjẹ́ fún yín ẹ tẹ̀lé yìí pẹ́ láṣẹ Èdùmàrè àwa tá a wá jọmọ yín náà Ọlọ́run á jẹ́ ká dàgbà ká tó yín Ọlọ́run ní pa ìlú Ọ̀yọ́ jẹ́ nítorí tó bá ní tá a bá ti rí Aláàfin jókòó tá a bá ríru àwọn bàbá yìí kò sí nǹkan míì tó tún yẹ ká sọ mọ́ mo kí yín bàbá ẹ kú ìjókòó Ọ̀yọ́ ni mí Ọ̀yọ́ ni mí Ọ̀yọ́ ni mí. A kí gbogbo ẹ̀yin ọmọ Àtìbà pátá ṣe rí speech yìí ó máa jẹ́ méjì nítorí pé ìjókòó yìí ò tí ì kú tó torí irú ọ̀rọ̀ tó yẹ ká sọ ọ̀rọ̀ tó yẹ kí gbogbo àwọn ọmọ wa kán gbọ́ ni àwọn àbúrò wa ọ̀rọ̀ tó yẹ kán gbọ́ àwọn tó jẹ́ ẹ̀gbọ́n wa ọ̀rọ̀ tó yẹ kán gbọ́ àwọn tó jẹ́ bàbá wa ọ̀rọ̀ ẹ̀kọ́ tó yẹ kó gbọ́ ni torí àwọn ọmọdé náà lè sọ̀rọ̀ fún àwọn bàbá wa kí wọ́n gbọ́ àmọ́ níwọ̀nba mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin ọmọ Ọ̀yọ́ Aláàfin òjò kan ṣẹ̀kẹ̀rẹ̀ má dẹ̀ ọmọ Àtìbà èèyàn máa jowú yọkọ lẹ́nu tọ̀ọ̀tọ̀ nígun Àtìbà ààrẹ àmàlù lórúkọ mi ọmọ Ọ̀yọ́ Aláàfin òjò kan ṣẹ̀kẹ̀rẹ̀ má dẹ̀ ọmọ Àtìbà ọmọ ajó yọkọ lẹ́nu tọ̀ọ̀tọ̀ nígun Àtìbà ìdómògùn ni ní Akílàjà èpò tí pọmọ yẹ tó torí ọmọ lọ́mọ èpò tí ò lọ́kọ kọ̀ tí ò lọ́kọ fẹ́ torí gígí tó fi gbọkọ lọ́wọ́ ọlọ́kọ ọmọ ládé ládé Aláàfin ò ládé adé aládìkún lágbà bẹ́ẹ̀ ni ọmọ aládìkún ni bàbá mi wà ń jókòó láti Ìdódé mo kí bàbá mi Sàláò ẹjọ́ jẹ́ àbúrò fún bàbá mi nìyẹn bàbá mi ni mo kí wọn mo tún kí ẹni tó jẹ́ àbúrò fún bàbá mi náà tó jẹ́ bàbá mi àná wà níjókòó wọ́n pé méjì bàbá mi Ọládẹ̀jọ láti ilé Onídàádẹ mo wá kí gbogbo àwọn ọmọ ẹgbẹ́ mi o mo kí gbogbo àwọn akẹgbẹ́ mi mo kí àwọn ìyá mi mo kí àwọn bàbá mo kí ọmọdé mo kí àgbàlagbà ẹ jẹ́ kí n mú ọ̀rọ̀ yìí dúró báyìí kí fáìsì sọ̀rọ̀ lé torí ọ̀rọ̀ sì bọ̀ lẹ́yìn. Kí fáìsì wa tó sọ̀rọ̀ ṣe rí ìjókòó yìí bọ́lágbà ṣe rí ìjókòó wa yìí ẹ jẹ́ kí n gé díẹ̀ torí ẹlòmíì lè fẹ́ máa lọ́lé ẹlòmíì wá látọ̀nà jíjí torí àti ìpè àwọn nǹkan tó yẹ kí n rí èmi ò tí ì rí nítorí mò ń expect gbogbo àwọn tó máa ṣeré ìdárayá lóríṣiríṣi ó yẹ ká ti máa rí wọn báyìí á pè wọ́n káàkiri nítorí pé eléyìí tá à ń ṣe yìí eléyìí kì í ṣe ọ̀rọ̀ ẹgbẹ́ ọmọ Ọ̀yọ́ Aláàfin rárá Ọ̀yọ́ Aláàfin àtìbàdé lápè tí ó wà lọ́ndà Ọ̀yọ́ Aláàfin àti Solidarity àjọ bẹ̀rẹ̀ ni ẹni tí ò bá mọ̀ kó mọ̀ tí a bá rí kíní yìí bó ṣe ń lọ yìí ẹ rí wípé ìfọwọ́sowọ́pọ̀ ẹgbẹ́ méjì ni àmọ́ Ọlọ́run fún wa ṣe láti bí ọdún bíi mẹ́rin tá a ti ṣe àmọ́ ẹgbẹ́ ọmọ Ọ̀yọ́ láti bí ọdún bíi mẹ́jọ tá a ti gbàyọ̀ǹda lọ́dọ̀ bàbá wa kábíyèsí ikú bàbá yìí ẹ ṣe kábíyèsí f'Aláàfin ẹ tún bá wa ṣe kábíyèsí f'Aláàfin ẹ ṣe kábíyèsí f'Aláàfin kábíyèsí ikú àrùn bẹ́ẹ̀ ló ṣe ní ká èyí ti gbàgbé. Egun zonzo ti parí ike.
Aláàfin ọkùnrin jẹ́jẹ́ àtàndẹ́dí gbogbo ayé ròyìn yùwẹ́ lọ́dẹ yùwẹ́ lé ọmọ kú ọmọ àrùn ọmọ òfò ọmọ ẹ̀jà ọmọ ẹ̀ta ọmọ àdébẹ̀lẹ̀ lẹ́wọ̀lá àtàn tẹ́lọ̀mọ́ àti mélòdè àrí bí wọ́n ti sojú ọmọ lọ́wọ́ yìí èso ṣe kókó ajá nìkan ṣe ajá tí ó pa líìlì ẹnu rẹ̀ yóò ṣẹ̀jẹ̀ ológbò tí ó pa kéré gbogbo tójú tẹnu ẹ̀ yóò wọ mi ní ọgbẹ́nu tóbi sọ̀kan ọmọ agúnpòpò Ọbaláàfin ọkọ̀ ọmọ ńláta tóbi sọ̀kan ọmọ arábàdàn àròyọ làwa alọ́gbẹ́ lórí o ọmọ Ọ̀yọ́ làwa alọ́gbẹ́ lórí ọmọ Ọ̀yọ́ làwa alọ́gbẹ́ lórí ọmọ Ọ̀yọ́ làwa alọ́gbẹ́ lórí àìpẹ́ rárá ló para yòókù àìpẹ́ rárá ló para yòókù ọmọ Ọ̀yọ́ làwa alọ́gbẹ́ lórí. Kábíyèsí o. Ìjọ àlọ́ba kìíní fún vice president ẹgbẹ́ wa. Lọ́wọ́ máa kí ìjọ àlọ́ba fún vice. Ṣé rí àwọn ìdí pàtàkì kan wà tá a fi dá ìjọ yìí sílẹ̀ gẹ́gẹ́ bí mo ṣe ń sọ lọ. Ẹ rí i pé Ọ̀yọ́ Aláàfin Àtìbàdé lápè kì í ṣe ti ẹgbẹ́ ọmọ Ọ̀yọ́ Aláàfin bẹ́ẹ̀ ni kì í ṣe ti solidarity. Gbogbo ọmọ Ọ̀yọ́ tó bá wà ń gbòòrò tó ọ̀bá mọ̀ ọ́ máa mọ̀ tó bá yá torí díẹ̀díẹ̀ ni ẹ jẹ́ fún yín ní sáàpù nǹkan tó lè mú irú àwa ọ̀pọ̀lọpọ̀ ló wọ pléènì nínú àtẹ̀rí tó dúró bí ará Abidjan wà ará Saudi wà ará Amẹ́ríkà wà ará London wà ó ṣe tẹnu ará Saudi tẹ́bọ̀dẹ̀ fẹ́ kíkẹ́ kọ́ máa náwó sókè wọ́n á máa náwó àmọ́ àní ṣe yẹn lẹ́nu. Ìjọ bá mú wa lẹ́ẹ̀kọ́ tó mú àwọn èèyàn wá bí kí ló wá ṣàwọ̀ ọmọ Ọ̀yọ́ apolówó àsọsọsọ nígbà tí irú wa bá gba Ìjẹ̀bú lọ tá a lọ ṣe Ìjẹ̀bú ojúde ọba tí irú wa bá ná 200,000 sínú onílùú ẹjọ́ torí Ọlọ́run mo fẹ́ béèrè kan lọ́wọ́ wa owó tá a lọ ná sí Ìjẹ̀bú yẹn níbo ló máa dúró sí o. Owó tá a bá ná sọ̀yọ́ níbo ní òdùwó sí làwa náà ṣe wá ronú àwa bá ikú bàbá yèyé sọ̀rọ̀ ní 2015 Bọ́láńdé Ògo Olúwarè àtàwọn bọ́dà mi kan tá a jọ wà tẹ́lẹ̀ àwọn Débọ́lá ní coordinator solidarity gbogbo alamọ̀ yẹn àwọn bọ́dà wa tá a jọ wà tẹ́lẹ̀ gbogbo aláṣẹ kìíní yìí àmọ́ ṣe rí gbogbo ẹni tẹ́ ẹ wà ń bí lẹ́nìí Ọlọ́run á jẹ́ ká péjú ṣe kìíní lọ́dún tó ń bọ̀ ó yẹ kí kìíní yìí ju báyìí lọ kí bí bá gbà wá ó yẹ ká wà títí ká ṣe dé gbogbo ọjà gbogbo ààfin nǹkan tó ń pè ní dé nìyẹn a máa ti bẹ̀rẹ̀ báyìí kò sì sí bàbá tó lè gbà lọ́wọ́ wa bí ìyọ́sọ́ o bẹ́ẹ̀ ni kò sí bàbá tó lè gba Ọ̀yọ́ dé lọ́wọ́ wa àwọn tó jó lórí ìlú yìí wọ́n mọ̀ ọ́n pa ẹ̀ nígbà tó tiẹ̀ ti jẹ́ bàbá Aláàfin gangan ó fọwọ́ sí ṣé ní gbogbo òjókòó tẹ́ ẹ rí àti ìkó tẹ́ ẹ rí yìí àwọn tó ń jókòó nínú omira nínú ẹ̀jẹ̀ àbí báwo la bàbá wa ṣe máa ń sọ nínú òróró ara wọn ni gbogbo wa fi ń dáwó kò sẹ́ni tó lówó jù bí a dẹ̀ ń dáwó yìí la fi ń pera wa káàkiri pé ẹjẹ́ a máa bọ̀ lé àgbówó lọ́wọ́ olóṣèlú o olóṣèlú kan náà yọ yìí tó bá lóun fún wa lówó kó jáde wá sọ lóde bí ara màá jẹ́ kó mọ orúkọ ilé bàbá ẹ̀ ẹnu kọ́ àwọn tijú nítorí ilé tó ti bí mi ọmọ akíní mi ìdóbòkú ni mi akílàjà èkó tí gbọmọ ìyá ẹ̀ tó tó torí ọmọ lọ́mọ.
mo dẹ̀ fẹ́ kí bọ́dà mi náà Adémọ́lá ó gbọ́dọ̀ sì wá bí nítorí pé àwọn èèyàn wa ò tí ì dé tán ṣe mọ̀ pé gúúpù solidarity àga wọn ni wọn ì dé tán a ti máa sọ̀rọ̀ àmọ́ torí pé bàbá mi tó wà níjókòó yìí inú mi dùn pé mo sì rí àgbàlagbà àmọ́ ẹgbẹ́ tẹ̀ ń wò yìí ẹgbẹ́ yìí ò ṣẹgbẹ́ àná o ọdún mẹ́jọ nílé ni a lè dúpẹ́ yín pé gbogbo àwọn ọ̀yá tẹ̀ ń wò yìí Èkó ni wọ́n ti wá bẹ́ẹ̀ ṣe wò wá yìí ajájú kí ló dálẹ̀ lọ ìjà lẹ́ni ìjà lọ́la wọ́n ṣe gbéra wọ́n ṣe pè láti máa kúrò at the end of the day a tún parí ẹ̀ ní ọ̀rọ̀ yẹn dàbí ọ̀rọ̀ tọkọtaya ni torí wọ́n tó o bá níyàwó ńlé tẹ́ ẹ̀ ń jà lójoojúmọ́ tó bá nítorí ìwọ àtìyàwó ẹja ò ní fẹ́ mọ́ ṣé o mọ wèrè tó máa bá pàdé ni ẹ jẹ́ àsọdọ̀ ọ̀rọ̀ ọkọ mi lù mí ní sùúrù bàbá yìí ọkọ mi ní sùúrù ọkọ mi ń lù mí ìyàwó mi ń lù mí ìdẹ́ mi ò fọwọ́ sí ni pé ẹ̀yin bàbá mi ẹ̀yin ọmọ mi ẹ̀yin bọ́dà mi ẹ̀yin ẹ̀gbọ́n mi ẹ dákun torí Ọlọ́run ẹ má fọkàn àwọn ìyàwó yín o gbogbo tó bá wù kán ṣe ẹ̀yìn wọn nù kéde àwọn Ìjẹ̀bú sọ̀rọ̀ àná òbí kárí. Ọ̀yọ́ ni mí Ọ̀yọ́ ni mí Ọ̀yọ́ ni mí Ọ̀yọ́ máa bá tọ́jú mi lọ́wọ́ sọ̀rọ̀ tọ̀sọ̀ ló lọ́yọ̀ọ́ orúkọ mi ní Alhaji Ṣọlá vice president láti gbàgbé akí gbogbo olé pátá lápapọ̀ akí gbogbo olé akí ẹ̀yin bàbá wa àsìkò àsìkò ìkí ẹ̀yin bàbá wa lápapọ̀ àwa kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wọn pátá gbogbo ẹ̀yin ọmọ ìlú Ọ̀yọ́ lápapọ̀ láì jẹ́ nìkan sí láì jẹ́ nìkan lẹ̀ akíyín pé ẹkúlé Ọlọ́run ó akú ọdún Ọlọ́run ó jẹ́ kí a ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé àwa níbi tó ní ìdágbére fún ayé èròǹgbà wa Ọlọ́run jẹ́ kó wá sí ìmùsà Ọlọ́run ní bí wá dààmú ayé o kò ní fi ayé dààmú wa wọ́n ti wá léwu ká dá tó Ọlọ́run jẹ́ ká àmọ́ wọn dá jù wa lọ nígbà wá gbẹjọ́gbọ́ yìí àbíṣeré o Ọlọ́run ọwọ́ láàníyàn tàbí gbẹjọ́gbọ́ pé a gbé kíní ìjókòó lọ́nìyàn kan ó ààrẹ tí ìrànlọ́wọ́ látọ̀dọ̀ ẹnìkankan tí èsì pé látọ̀dọ̀ Ọlọ́run àwa bẹ̀rẹ̀ kíní yìí Ọlọ́run gbẹ́gẹ́dá gbé kíní ìjókòó Ọlọ́run má jẹ́ kó sùn wá sí i ẹjọ́ wa gba kíní ìjẹmọ́ alọ́wọ́ Ọlọ́run má jẹ́ kó wọ̀ lù wá má jẹ́ òwò àrẹ wọ̀ wá nígbà wá gbé kíní ìjókòó Ọlọ́run a bẹ̀rẹ̀ pẹ̀lú bísímìláì Ọlọ́run jẹ́ ká padà pẹ̀lú alhamdulilayi níwọ̀n bàtà ti rí àwọn bàbá wa tá a ti rí àwọn ìyá wa mo rò pé yòókù ọwọ́ Ọlọ́run ni ọ̀dà ló ti ní kó ṣàdúrà àlàyé nígbàdúrà bẹ̀rẹ̀ ọ̀dọ̀ Ọlọ́run kó gbàdúrà gbogbo wa nígbà wá ṣe lóyè Ọlọ́run mọ́ ṣe lópèrè sàlámù aláìkùm wa rahmatullahi ta'ala Ọ̀yọ́ ni mí. Ọ̀yọ́ ni mí Ọ̀yọ́ ni bàbá tó bí mi lọ́wọ́ a kí gbogbo wa o gbogbo ẹ̀yin bàbá ìyá tí a jọ wà lórí stéèjì lébi bí gbogbo wa la kí o ó kí gbogbo bàbá wa amẹ́rù ni mọ́mí nínà bàbá wa Nasara ọba a kí gbogbo etí jẹ́ Ọ̀yọ́ Mèsì wọ́n wá kí gbogbo àwọn leaders ẹgbẹ́ kọ̀ọ̀kan tí a wà níbi bí a kí gbogbo àwọn forums tí a wà níbí o tí a jẹ́ representative ẹgbẹ́ wa olùbáwọn yẹn ṣe jókòó lábẹ́ tẹ́ǹtì yẹn ọmọ ìyá Ọ̀yọ́ ọ̀pọ̀ èèyàn ni ò fara hàn wá gẹ́gẹ́ bí àwọn leaders máa ń sọ ọlọ́tún lọ́sì bá a ṣe wá síbi bí yìí sìn ẹgbẹ́ ni àwa náà bẹ́ẹ̀ kọ́ ó yẹ káwa náà sún ara wa ẹ sún lógo yín wọ́n máa gbé ìwé kan jáde gbogbo ẹgbẹ́ tó náà bá jẹ́ ẹgbẹ́ lọ́yọ̀ọ́ ẹ wá máa rẹ́jísítà ẹgbẹ́ yín ẹ jẹ́ ká tó orúkọ yẹn kalẹ̀ níbi bí kí àwọn nǹkan yìí kọ́ má jà sí pé àwọn kan náà ń dá ṣe ẹ rí i pé bàtà àkọ́kọ́ tá a bá kọ́kọ́ ṣe èkó kí ààrẹ àlùmárùfò kéèyàn tó fi odidi Amẹ́ríkà sílẹ̀ láti wá sí Nàìjíríà sẹ́wọ̀n pé wọ́n gbìyànjú gan iṣẹ́ kan ni wọ́n ṣe kò ní rẹ̀ yín lágbára Ọlọ́run wọ́n sì wá Nàìjíríà bí oṣù bíi méjì mẹ́ta sásìkò yàbẹ̀kọ́ kò ní rẹ̀ nìkan kan wá o mo kí vice president mo dẹ̀ kí gbogbo àwa
expo láti òkè délẹ̀ o kò ní ọlọ́run ní fà wá sẹ́yìn ṣètìlí nǹkan tí a gbé kalẹ̀ yìí àwọn èèyàn ná owó náà ara láyé ara wọn nínú àpò wọn fi ṣe pé owó òlú ọ̀yọ́ ni wọ́n ná sí ètò táwọn ń ṣe yìí àwọn èèyàn wá kún wa lọ́wọ́ tó bó ti yẹ ká kún wa lọ́wọ́ tó bá gẹ́sì pé àwọn èèyàn bá kún wa lọ́wọ́ ó yẹ kí at least ó yẹ kéètò ìdí ní sẹ́pù báyìí lọ a ti ṣe gbogbo tí kẹsàn dáìtì àwọn èèyàn ti dé ẹ̀kọ́ ló ń ṣe ìjà sọ àwọn tó bá ti wá mi bí ẹ̀jẹ̀ kan sún wa wọn bí. àwọn èèyàn ń gbìyànjú wọ́n náwó wọ́n nára wọ́n ń dá owó gọ́ọ̀mẹ̀ntì kò sí ní gbogbo nǹkan táyì táwọn ṣe yìí. gbogbo àwọn ẹgbẹ́ tó wà níbí ni wọ́n ní sẹkítírìàtì ẹgbẹ́ wọn. tẹ́ bá fẹ́ rí Ọ̀yọ́ Aláàfin lé lóko sẹkítírìàtì wa wà ní Kóṣogbo àbí Sanga no ní Tẹ̀gbà sẹkítírìàtì Solidarity wà ní Sanga gbogbo àwọn ẹgbẹ́ mi náà ní o. a kí bàbá wa kábíyèsí o ọba alákẹ́tù ọ̀fọ̀ àbíkẹ́tù a kí o ẹ káàbọ̀ o gbogbo ẹ̀yà wa ẹ dákun ẹ lọ bá yẹ bàbá wọn sí ẹ lọ bá wa yẹ wọn sí ẹ dákun ẹ lọ bá wa yẹ wọn sí àwọn àti wọn lájọ sí lọ́dún kan mọ́ ẹ tó wá fìfẹ́ náà hàn sí wa pẹ̀lú bá a ṣe mọ yìí náà ọlọ́run ní dókítà yìí náà o ẹ máa lọ ẹ máa bọ̀ pẹ̀lú àṣẹ ọlọ́run. ètò yìí á gbé kalẹ̀ torí ìlú Ọ̀yọ́ gbogbo tí ń jẹ́ ẹgbẹ́lẹ́gbẹ́ bá ń bẹ lọ́yọ̀ọ́ tẹ́ ń gbọ́ wa ẹ jẹ́ kí àwa náà ò kún ètò yìí lọ́wọ́ mo kí gbogbo àwọn presenters kan wà bíbí yìí o mo kí Mr. Ayemot akiye o ẹsẹ ojú òní tì í ẹlẹ́dà ń ṣe yìí àìsàn yìí là ń bá yín ṣe yìí tẹ́yìn bá gbá bẹ́ẹ̀ ròyìn wọ́n sì tẹ́ bá gbọ́ yẹ́bẹ́yẹ́bẹ́ báyìí ó máa ní sèpù lọ akiye o Mr. Edward akiye general secretary tí bá kí ọ̀dà mo kí general secretary náà o. a kí bàbá wa. nígbà tá a kí orí